Ẹ̀yin tèmi ṣàlàáfíà lẹ wà gẹ́gẹ́ bí èmi Hajia on point by 2 ṣe wà lénìí alhamdulillahi rabbil alamin. Tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ rẹ leléyìí tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ rẹ leléyìí tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ rẹ leléyìí tó ń pàdé mi Hajia on point by 2, please don't be deceived o lọ́wọ́ àwọn past videos mi kó mọ nǹkan tí mò ń sọ lé àléfà yìí. Don't be deceived pé yes Hajia ó wọ hijab, you know, nítorí pé kí ni èmi lọ́kọláya lèmi dì pẹ̀lú, aba practitioner lọ́kọláya, aba dókítọ̀ lọ́kọláya, kánsílọ̀ lọ́kọláya tèmi àti gbogbo dìdì dọ̀ǹdẹ̀. Mọ́ ṣì mú o. Lórí ti tèní short message ni fún àwọn tó ń fẹ́ tó ń wáyàwó, fún àwọn tó ń wáyàwó. Ìwọ ọkùnrin tó bá mọ̀ pé òun wáyàwó tí òun fẹ́ kó bímọ fún ẹ, ìwọ ọkùnrin tó ti desire ọmọ, bóyá kò sọ́mọ, bóyá ọyọ kan ló ní, bóyá o ní 5, o dẹ̀ fẹ́ ní sí i. Mọ́ ṣe wàhálà, ọmọdé ni kó lọ wá fẹ́. Ọmọdé ò ní kó lọ wá fẹ́ towards the age of 28, 30 maximum. 18, 19, 20, 25, 26, 28, 30. Ìwọ ti dàgbà o, ìwọ ti wà ní 45, o ti wà ní 50, o ti wà ní 55, o ti wà ní 60, even more. Ọmọdé ò ní kó lọ fẹ́. Fẹ́ jẹ rẹ̀ tó sì ṣáprápra, tí àwọn all the lactobacillus tó sì wà in good order. Ọmọdé ò ní kó lọ wá fẹ́. Ṣùgbọ́n kádàrá Allah o, ẹ má ṣì mí gbọ́, kádàrá Allah o. Èyí tí mò ń teach lénìí, mò ń base ẹ̀ lórí nǹkan tí àwọn sáyẹ́ǹsì sọ. Not only nǹkan táwọn sáyẹ́ǹsì sọ, nǹkan tójú ti rí, human visibility studies. Ìwọ àgbàlagbà, kìí ṣe pé àwọn èèyàn tí obìnrin bá ti wọ 45, tóbìnrin bá ti wọ like 38, 40, 50, you understand? Towards like that 55, àwọn èèyàn sọ pé àgbàlagbà. Nítorí wọ́n máa refer sí yẹn àgbàlagbà, nítorí pé kò tíì marry, wọ́n á ní àgbàlagbà ni. Ọlọ́run mọ́ ṣe kú kíákíá, kọ́lọ́run mọ́ jẹ́ a kú ọ̀wọ̀wọ̀, kọ́lọ́run mọ́ jẹ́ a kú kíákíá. Ẹ jẹ́ kí 30, 40, 50, 60, ẹ jẹ́ kó kú, wọ́n ní ọmọdé sì ni, ọmọdé sì ni. Nígbà tí èèyàn bá kú, tó yẹ yín, òní wọ́n máa ń mọ̀ pé age yìí 45, 50, 60 ọmọdé ni. Tó bá di ìgbà tí èèyàn fẹ́ ṣàbíamọ, age tí mo kà kalẹ̀ yìí kìí ṣe ọmọdé mọ́ o, kìí ṣe ọmọdé mọ́ o, based on science, based on human visibility studies. Tẹ́ bá wo gbogbo àwọn past videos mi, ẹ rí pé a ti ṣàlàyé púpọ̀ pé àwọn obìnrin tó sì wà lójú ọwọ́, àwọn obìnrin tó jẹ́ pé hormones wọn ti ń ṣiṣẹ́, tí gbogbo DNA wọn, biological system wọn tó sì wà intact ni mò ń sọ o. Àwọn ọkùnrin tó jẹ́ wípé yes, àwọn náà tí run into andropause, or wọn ò tí mọ, àwọn obìnrin tó ti mọ run into perimenopause, àwọn obìnrin tó ti mọ kind of experience kan tá à ń pè ní menopause. Ẹ̀yin tèmi, teaching yìí tí n bá ní kí n jókòó tì, mo lè lo hours, but kì í ṣe mi ìfẹ́ lo hours lórí fídíò nítorí pé nǹkan tá a ti máa ń sọ látẹ̀yìn ni. So ìwọ àgbàlagbà náà, bí mo ṣe define ẹ̀, Ọlọ́run má jẹ́ a kú kíákíá, 45 years. Tí wọ́n bá kú nísìnyí, wọ́n á ní ọmọdé ni. 50 years tí bá kú nísìnyí, wọ́n á ní ọmọdé ni. 55, 60, wọ́n á ní ọmọdé ni. Yes, especially tó bá ní appearances tó bá dáa, wọ́n á ní ọmọdé ni. Bẹ́ẹ̀ tó bá ti di alábíamọ́dé, èèyàn wá oyún, èèyàn fẹ́ lọ́kọ, wọ́n á ní àgbàlagbà. Rí 38 years, wọ́n á ní àgbàlagbà. Even béèyàn bá ń wáṣẹ́ nísìnyí, tíyàn bá ń wáṣẹ́ in any society, tí age yẹn bá ti ń kọjá 30, wọ́n máa wò pé àgbàlagbà. Ọlọ́run má jẹ́ kí ikú kíákíá pa wá o. So ìwọ tó wà ní 35, 40, 55, tí ó sì jẹ́ pé òun ṣe menses, tó feel pé bóyá tó bá rí ọkùnrin gidi, no, mi fẹ́ lo words yẹn, pé tó bá rí ọkùnrin tó ní energy, tó bá rí ọkùnrin tó ní energy, pé ó ṣeé ṣe, yes, kí abiyamọ tètè wáyé. Ìwọ obìnrin tó ṣì ń wọ́mọ, tó dẹ̀ ti age dẹ̀ ti lọ díẹ̀, ọmọ kékeré ò ní kó lọ wá fẹ́ o. Òótọ́ ọ̀rọ̀ mò ń sọ, ọmọ kékeré, tó bá rí ọmọ kékeré tó lè ṣe ọkọ fún ẹ, ọmọ kékeré, ká sọ wípé even 25 to 30 years, maximum 35. Yes, because ọkùnrin náà tó bá ti di pé ọkùnrin ti ń gbẹ́nu lé 45, yes, action ò ní sí much pẹ̀lú gbogbo nǹkan tí wọ́n sọ lé ayé dà nísìn, pẹ̀lú nǹkan tí wọ́n sọ lé ayé dà nísìn. Ìwọ obìnrin tó wà ní 55, tó feel pé ó ṣì ń ṣe menstruation, ó ṣì lè bímọ, tó bá rí ọkùnrin tó yọ̀ǹgì, oyún yẹn lè tètè wáyé, oyún lè tètè wáyé. Títí ẹ bá mí sí ẹ lára, being that he is younger, pẹ̀lú gbogbo action tó wà lọ́wọ́ ẹ̀,
pẹ̀lú pé ó ń ṣe ìbálòpọ̀ yẹn pẹ̀lú joyful, tí àtọ̀ yẹn sì ṣe tó ṣe ṣáprápra dáadáa, o lè tètè gbóyún, o lè tètè gbóyún. Youthfulness one party ó lè help other láti tètè gbóyún. Ṣé ẹ rí pé ó wọnú ara wọn ni? Ọ̀rọ̀ tí mo mú jáde yìí, tí ò bá rí bẹ́ẹ̀, ẹ̀yin náà ẹ lọ bèèrè lọ́wọ́ àwọn dókítà yín, especially àwọn tó wà nídìí ọ̀rọ̀ yìí. Number 1 fún obìnrin òun ni gynecologist. Number 2 fún ọkùnrin òun ni urologist. Ẹ lọ bèèrè. Ẹ̀yin náà ẹ wá wò láràndì yín human visibility studies. Yes, ire ìkan tí mo mú wá fún yín léni lórí pé à ń fẹ́ yàwó. Yes, lórí pé à ń fẹ́ yàwó. À ń fẹ́ yàwó tó fi tá fẹ́ kó bímọ fún wa. Lórí pé à ń fẹ́ ọkọ pé yes, mo fẹ́ dá lábíamọ. Like ìwọ ti dàgbà, you are 55 years or you are 50 years or you are 45 years. You understand? Ó dẹ̀ fẹ́ bímọ sí, kìí ṣe àgbàlagbà bíi tiẹ̀, òun ni wàá wá o. Ọmọdé ni wàá wá. You are 45 years. Ó wá sọ pé ó fẹ́ marry, ó fẹ́ bímọ. Ó wá lọ ń fẹ́ like somebody that is already 65, 68. Like it's going to be a very plenty trial. Yes, although kádàrá là o. But à ń base lórí visibility studies science. Do you understand? Ẹ̀yin náà ẹ wò káàkiri. So ẹ̀yin tí tèmi, fún àtọ̀ alálùbáríkà, fún àtọ̀ gidi, ẹ lè contact Hajia on point by 2 lórí herbal remedy. Yes, màá kọ nọ́mbà mi sísàlẹ̀. Bye for now.